nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kí ìjọ sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Ejara, Joe, mo bẹ́ẹ̀ ni. Mo need room níbí báyìí. How can I get a room here? Má bínú. O need room. Yes, ma'am. Nínú bí báyìí. Yes, I'm serious. Jọ́ kí ló fẹ́ fi ṣe? Babe, I'm serious. I need a room, Joe now, Joe. Ẹ wo ọ̀tọ̀ ni nǹkan tẹ́mi bá wá sí bíbá yìí o. Ṣùgbọ́n ìwọ tó fine báyìí. Kí ló fẹ́ fi room bíbá yìí ṣe? Èmi tí mo fine báyìí. Ṣé Ejara ò fine bí? Ó fine. Òun ló mọ nǹkan tó rí bíbá yìí. Ejara tó fine báyìí. Bó tí orí ò pé, tí ọpọlọ ẹ ò pé, torí ẹ ti dàrú. Tó máa ń gbé nínú ilé yìí. Ṣo normal? Ṣo gbádùn? Ṣo wà okay? So nonsense tẹ́ fẹ́ sọ lélẹ̀ tẹ́ fi pè mí bọ́ síta. Ó wá wá ẹnu sí mi lára. Ìyá máa jẹ̀bi ẹ̀ bí máa ń lálé mi o. Kí ló ṣẹlẹ̀? Let me keep that Saamu. Yeah, back on YouTube. Ẹ jọ̀ọ́ bọ̀dá Saamu ni mo béèrè. Ẹ sọ pé. Bọ̀dá Saamu. Bọ̀dá Saamu lẹ ń béèrè. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ kí lẹ wá fún? Bọ̀ pẹ́ ṣe rí mi nọ́ọ̀sì ni mí. Àwọn náà ní kí n wá treat àwọn. Oríṣiríṣi. Bá ṣe ń pa kan nìkan tún rú. So bọ̀dá Saamu lẹ béèrè bẹ́ ṣe rí yìí. Ẹ wá bọ̀dá Saamu wálé. Okay o, ẹ ti ní nọ́ọ̀sì ní ẹ wọlé. Àǹtí ẹ jọ̀ọ́ mi mọ rúùmù wọn. Ẹ wọlé. Last room by your right. All right, ẹ ṣé. What a pity. Kí ni problem inú? What is your problem? Bí nurse yẹn ṣe ń wọlé lọ, àrẹ tí ń gbóná, àrẹ tí ń ṣe gbirigbirigbiri. Can't you see that she's a nurse? Ṣé o bá mi ṣe ni? Ṣé o bá mi ṣe? Ṣé o gbé mi báyìí kí n tèmi àti ẹ? Ṣé o ṣe? Má gba ìtì ẹ o, má gbójú fún ẹ o. Ẹjọ́ yín kan, ṣoré mi tí mo dúró sí ìbáyìí tí mò ń bẹ rojọ́, èmi ni. Nitwit. Only a nitwit will behave the way you are behaving. Èmi ni nitwit. Ẹjọ́ ẹ̀kọ́ ṣoré nǹkan tí mo fẹ́ lọ ṣe nílé wá important. Jẹ́ kí n bọ́ síta kí n tún gbá mi báyìí. Wọ́n á rí nǹkan tí máa fojú ẹ̀ rí. Ọmọ ọ̀jẹ̀ wèrè. Nitwit. Lọ ṣe kò clavatorious kò tó dípò get me. Mo gbé ṣe kò stress ẹ kò tó get me. Kò stress mi because bọ́gà mi ṣe júwe fún mi. Ó jẹ́ kó wà too direct fún mi. Pẹ̀pẹ̀lẹ̀ àti wípé èmi go sí hospital èní ni mo bẹ̀rẹ̀ leave mi. Mo fẹ́ lọ wo àwọn family mi. Bọ̀bọ́n ṣe pè mí wọ́n ní kí n yọjú sí kó tó di pé mo máa travel. Mo ti rí gbogbo ẹ̀ náà, ó fẹ́ bẹ̀rẹ̀ leave lé ni. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Tí wàá ṣe ojú o ti ṣe irun yẹn ti ṣe ṣọṣọ tó ṣe ìkan náà. Bẹ́ẹ̀ni. Ó ga o. Ó dàbí ó fẹ́ lọ wo àwọn family ẹ̀. Bẹ́ẹ̀ni. Rárá o. Marry. No, mi ti marry. Lásìlò. Bẹ́ẹ̀ni sà. Ẹ pẹ̀lẹ́. Yàrá tí ń gbó nílé travel. Mi understand. O ti nílé náà. Bẹ́ẹ̀ni, marry ẹ̀ ni ohun tó ṣe mí yẹn lágbára. Ó ti ń dàbí spiritual. Marry ẹ̀ mi ẹ̀mí máa jáde bá. Á dẹ̀ dùn wájú mi bá. Á dẹ̀ lè bọ̀dà Saamu. Ẹ̀mí mi máa ń respect mi. Ẹ̀mí á ní bọ̀dà Saamu. O ò ní kú. Má dẹ̀ ní àmì. Fò. Ẹ̀mí á dẹ̀ tún padà. Ó ṣì ń dà. Ìwọ ni ò dá. Tó bá jẹ́ pé ẹ̀ ń rẹ́ mi ó dẹ̀ ń padà wọlé. Ìyẹn sì dà tó bá jẹ́ pé ó ń sọ fún yín pé bọ̀dà Saamu ilé ti yá bọ̀dà Saamu láì ṣe táìtù fíìmù ilé yá báwo oníkankan yá kékeré tó yá mi finally a máa ń dàgbà náà family wa. Bó ṣe dá nìyẹn. A máa ń gbó a máa ń tọ́ ó máa tó over 100. Ìyẹn ló túmọ̀ sí pé kò sí kú lójú yín. Jẹ́ kí n sáré wo BP yín náà ká tẹ̀ kọ́kọ́ check before anything. Nǹkan fẹ́ yẹ wo fún fọ́mátì. Kí ló dé? Ó dà bẹ́ẹ̀. Jókòó. Ẹ má worry kí lè ṣe BP yín. Ẹsẹ̀ má wọ̀ ẹ́ báyìí. Ẹ má worry iṣẹ́ mi ni ẹsẹ̀ òkèrè wa tó bá ṣe máa tẹ́ patient wa lọ́rùn
àwa náà ṣe máa ń ṣe. O lè bẹ̀rẹ̀ pẹ̀ títí báyìí. Dáadáa. Position tó wà yìí o lè bẹ̀rẹ̀ pẹ̀ bẹ́ẹ̀. Sí wàhálà. Ìlú nọ́ọ̀sì máa ń ṣe exercise. Ẹ rọra ìpẹ̀lẹ́. Mo fẹ́ ṣe ó lè wà tútù ní ọmọ mi. Bọ̀dà Sàámú aṣọ lélẹ̀ kò lè tutù mọ́ yín. Ṣé? Ẹ pẹ̀lẹ́. Àmì ẹsẹ̀ ìlú kan ṣe mí. Ẹ̀mí ìpẹ́sẹ̀ mi. Kò sí problem pẹ̀lẹ́sẹ̀ yẹn. Bó ṣe ń ṣe àlàáfíà dẹ̀ dé bá mi. Wẹ̀ akọmọṣẹ́ náà ni. In as much as tó bá ń fún yín lálàáfíà, I think I'm okay with it. Ẹ̀rọ ẹ má ṣe ra yín léṣe Bọ̀dà Sàámú. Ẹ pẹ̀lẹ́ jẹ́ kí n fi sí dáadáa. Tó bá bá mi ṣe ibi orí ọyàn ló máa ti ń dáhùn. Ṣé nǹkan tá fẹ́ ṣe? Tó bá gbé sórí ọyàn mi máa get everything. I think it's okay here. Jẹ́ kó sọ sílẹ̀ jẹ́. Ó ti dà báyìí sá. Bọ̀dà Sàámú, orí ọyàn báwo? Ibi tó ti máa ń get beat àyà mi yẹn. Bá mi fún. Ẹ pẹ̀lẹ́. Fún ọ sí. Fún. Tó bá ti géèjì náà a lè fún jù bẹ́ẹ̀ lọ. Fún. Ẹ pẹ̀lẹ́. Ó ti ń ṣe pẹ̀pẹ̀. Kí ló fún wọn kú? Kí ló fún ṣó fẹ́ fún wọn pa ni? Wọ́n sọ bẹ́ẹ̀ náà, wọ́n sọ fún mi náà. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan pàápàá? Kí ló dé tẹ́ fẹ́ pa mí nílé yìí? Kí ló dé bọ́ ló ti já wá? Ó dẹ̀ ń tẹ̀ fín. Ó mọ̀ pé bó ṣe ń tẹ̀ fín yẹn, iṣẹ́ láyé tèmi, iṣẹ́ ló dún gbàgbàgbà nulẹ̀. Ṣọ́ṣù fẹ́ pa mí, ṣó fẹ́ kí n kú sínú lẹ́ni. Kí ló dé bọ́ ló sì rìn wá? Kí ló ṣẹlẹ̀? Ṣé mi ò sọ fún yín? Jọ́gbọ́n ni wèrè sọ̀hún. Ṣé wẹ́n tó ṣòṣì kiri inú lẹ́yìn náà ni? Kí ló ṣẹlẹ̀? Èèwọ̀ àjòjì nígbàlẹ̀. Gbà mí. Ọ̀rọ̀ kò yẹ ti dàrú ni. Ọ̀rọ̀ kò yọ pé. Inú gbọ́ yàrá kún ìyá ẹ̀dà tó ń pè ní yàrá mi nígbàlẹ̀. Ṣọ́ṣẹ́ pẹ̀lú iná jẹ́jẹ́ rẹ̀. Olórí burúkú mà làwọn ọmọ ìtorí Ọlọ́run lọ́mọ tó mọ̀ṣẹ́ kò tí tìrìtì mi tó ara mi ti yá pẹ̀lú gbogbo pòsíṣàn tó wọ ara mi ti yá. Kí ló ń ṣe wọ́n máa yí náà? Irú nọ́ọ̀sẹ̀sì wo leléyìí? Ẹ ṣáà rí mi. Kí ni mo rí ẹ fún? Ṣé ìfẹ́ kọ́ lọ gbà láfíà lọ́wọ́ yìí báyìí nítorí Ọlọ́run? Sọ́rí Ọlọ́run. Ọmọ yóò lè treat mi kí n lo tablet kankan mi ní dejection pẹ̀lú position tó ń lò. Ọlọ́run nọ́ọ̀sì. Ìwọ nọ́ọ̀sì. Ẹ jọ̀ọ́ ẹ gbà mí torí Ọlọ́run. Ìwọ nọ́ọ̀sì nínú ojú ẹ̀kú tó yìí ló wá ká Bọ̀dà Sàámú mọ́lé ó wá pẹ́rẹ́ ní nọ́ọ̀sì wípé kí ni jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ṣe fẹ́ pa mí. Ṣe fẹ́ bà tèmi jẹ́. Ẹ̀yin ni kẹ́ má para yín o. Abirú kí lélẹ̀? Ẹ mọ ọdún tí mo ti wà ń bí iṣẹ́ yìí ni. Iṣẹ́ mi ni mo ṣe àmì professional nurse. Professional nurse olóyìnbó. Look at the way I'm treating you. Mo ní kó má wá síbí mo kó má wá treat bọ́dá tí ó bá ṣe pé àwọn kinní burúkú yìí. Wọ́n wà ń bí báyìí ni. Tó máa jẹ́rìí sí wípé èmi ni mo pa ẹ́ ni. Mi ìbá pa ẹ́ ń bí báyìí. Tó bá pé èmi àti kinní burúkú olórí burúkú bọ̀dá tó wà nínú ilé yẹn ní Kọ́lájọ wà nínú ilé nígbà tó jọrọ ilé tó jọ ìwò. Mo máa pẹ́ kò dẹ̀ sí nǹkan tó máa ṣe sí. Mo dẹ̀ jẹ́rìí olórí burúkú rẹ̀ kò ní lẹ́nu ẹ̀ kó sọ pé èmi ni mo pa ẹ́. Ó wá sọ pé wọ́n nọ́ọ̀sì wò. Ṣó fẹ́ gbọ́? Bí mo ṣe wà yìí. Nọ́ọ̀sì ni mí. Bẹ́ẹ̀ ni. Mo mọ nǹkan tó ń ṣe Bọ̀dá Sàámú tí ẹni tí bá ṣe wọn mo mọ nǹkan tí mo máa lò fún wọn mo mọ bí mo ṣe ń treat wọn mo mọ bí mo ṣe ń tọ́jú wọn jọ torí Ọlọ́run àti nọ́ọ̀sì kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ tí mo bá ṣe Bọ̀dá Sàámú mo mọ nǹkan tí mo lò fún wọn wọn mọ pé ìwòjọ torí Ọlọ́run má pa mí jọ mi ní bàbá mo jọ torí Ọlọ́run ṣàánú mi bá ń fi Bọ̀dá Sàámú lọ́rùn lẹ̀ kí ló ṣẹlẹ̀ Okay, ẹ má worry. Let me just have a Madam, èmi náà kì í ṣe ẹran rírọ̀ o. Mi kì í ṣe ẹran rírọ̀ rárá kí ló dé? Ká ní kì í ṣe ibi tí mo wà ni. Ó yẹ kí n fún yín lábẹ́rẹ́ kẹ́ kú dànù ni. Mo sọ tí mo ṣe ń bẹ̀yìn pé kẹjọ kẹ má pa mí. Mo mọ̀ pé kì í ṣe nọ́ọ̀sì. Ẹ fi wá gbé nǹkan tí ò dá ká Bọ̀dá Sàámú mọ́lé. Ẹ wọ ẹjọ́ torí Ọlọ́run. Ẹ fi Bọ̀dá Sàámú lọ́rùn lẹ̀ kí ló dé?
Àgbà nọ́ọ̀sì. Hóhó yàyàyà ẹ̀jẹ̀ yín ló máa ń jẹ bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ yín máa rú dànù. Ẹ wo àbọ̀ wa bá lọ́rọ̀ yín. Aunty nurse. Ẹ wo for your information. Obìnrin kankan kò dẹ́sẹ̀ wọnú ilé yìí. Wá tọ́jú anybody, especially Brother Saamu. Tábà tí ẹ wá rí wípé obìnrin wọnú bíbá yìí, ó wá tọ́jú anybody. Àwọn àwòkù yàbá kọ́ọ̀sì ni àwọn lọ́wọ́ máa ń tọ́jú. Ṣé rí èmi o? Kókókó báyìí lára tèmi le. Ṣé ẹ̀dẹ̀ rí Brother Saamu tá à ń sọ yìí? Wọn kì í ṣàìsàn, nǹkan kan ò kì í ṣe wọ́n. Kò sí anybody tó máa wá tọ́jú Brother Saamu nílé. Ẹ má wà bí mọ́. Ẹgbẹ́ lẹ́yìn ẹgbẹ́ hospital tán fi yín sí. Kí ló dé? Anyway, no problem. Let me just have my bag. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta, ọ̀dẹ̀ ni 3 idiots, àwọn olórí burúkú. Láti jọ́ tí mo ti ṣe mi kóró àgbákò yìí rí. Èmi ni idiot. Nọ́ọ̀sì. Èmi ni idiot. Ẹwà bí kò ṣe bí. Onídàkẹ́ ṣẹ̀wọ̀n kẹ́ tó ṣẹ̀wọ̀n. Lórí ọ̀rọ̀ Brother Saamu tó wà lẹ̀, wọ́n mọ̀ pé ẹ máa ṣẹ̀wọ̀n. Ẹ lè escape ẹ̀. Àmọ́ kò tí ì ní dákẹ́ lọ sẹ́wọ̀n báyìí. Kò ní pọ́n yín lẹ́sìn. Ó tó dẹ̀ ni o. Onídà kí n ṣẹ̀wọ̀n. Kí n tún tó ṣẹ̀wọ̀n. Ó ṣe àbúrò mi dáadáa. Ó ṣe. Kí n má ṣẹ̀wọ̀n kí tó ṣẹ̀wọ̀n. Pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kí n má ṣẹ̀wọ̀n kí tó ṣẹ̀wọ̀n. 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 Yoshipi, calm down. Obìnrin ẹgbẹ́ ẹ̀yin lẹ́yìn náà yìí náà. Pé kí n máa laki mẹ́ni lẹ́ni. Yoshipi, ilé yìí ò dáa. Obìnrin ẹgbẹ́ yín lè gùn mọ́lẹ̀ tẹ́ gbàgbàgìgbàgì ikú dá báyìí. Èwo ń tiẹ̀ ṣọbọléṣọ àtẹ̀yìn náà kí ló pè yín sí? Kí ló pè yín sí? Tó bá ti ń sọ. Àhámú kan community púpọ̀. Ẹ lulu. Gbogbo yín ṣe wọ́n wò bá ìtẹ́jẹnulẹ̀. Ẹwẹ̀ sí yín ta. So ẹ lè dá nǹkan kan ṣe láyìn kí Brother Saamu bá yín dá sí. Ẹ wá kọ́wọ́ jọ bí ẹbí àtọ́lé. Ẹ jẹ́jẹ́ kó mọ yín lára. Because láìpẹ́ láì jìnnà, for your information, ó máa gbé Brother Saamu, ó máa gbé mi jìnnà ságbègbè yìí. Èmi àti Brother Saamu Togo yá. Kí ló dé tẹ́ máa ń kọjá yàrá yín báyìí? Tí Brother Saamu bá tẹ̀ fẹ́ mú kan náà mẹ́tẹ̀ẹ̀ta, ṣé irú yín ló máa wá mú ni? Ọ̀tẹ̀. Orí yẹn tó ti dàrú yẹn wàá gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan tí ọmọ wọ yọ sọnù ẹyọ kọ̀ọ̀kan yẹn lẹ máa kẹ́rù yín lẹ máa kúrò nínú ilé. Kò sí nǹkan tó jọ. Ó lè jẹ ìyá tàbí bàbá ìlòmílò máa gbé yín. Kò sí nǹkan tó jọ. Ẹ má halẹ̀ mọ́ wa. Lẹ́mi. Ẹyin. Yoshipi èmi ló ń wò bẹ́ẹ̀. Èmi ló jẹ́ ìjọ̀rọ̀ fún. TJS kò sí nǹkan tẹ́ máa ṣe. Èmi. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Wà á ríran wò. Ewé yín jẹ́ kí bèbí mi máa gbéra wọn lémi gbóná sókè báyìí. Ta ni bébí ẹ̀? Ṣé nǹkan ò ṣe ẹ́? Àbí nǹkan ṣe léyìí ni? Àbí nǹkan ṣọ́ bá mi ṣe é ní pẹlẹbẹ? Oríṣiríṣi ọbẹ̀ jọ ìkúrẹ́rì. Wà kọ̀ǹkọ̀ tó lọ́mú, fúrọ́ọ̀gì tó lọ́mú. Ṣé èmi ló bá sọ èmi ká ló pè bébì? Àbọ̀ lórí burúkú ni gbogbo yín, mo rò pé ẹ fẹ́ ṣọ́kú dànù. Àtiwọ́ ni o. Àtiwọ́ ni mo bá yó. Ṣé ti rí sìn? Ṣé ráyè yín sìn? Bébì mi tó yẹ pé kò kì í ṣépè tẹ́lẹ̀, ẹ ti sọ́dẹ̀ tó ṣépè tó sọ lórí burúkú. Orí ẹ burú, mo máa ṣépè, o ṣí èrè. Listen and listen good. O tí mo sọ ló máa padà ṣẹlẹ̀ sẹ́. Ẹ kẹ́rù yín kẹ́ rọra jáde kúrò nínú ilé. I don't want to see any one of you again in this house. Ìyí tó bá wá kọ̀ tí ò bá kẹ́rù, èmi ni mo sọ bẹ́ẹ̀. Ó lè jẹ́ àwọn fámìlì yìí ló bá kó yé mi ni mo sọ. O tọrọ ni mo bá yí sọ yẹn. Ẹ̀yin lọ kọ́lẹ̀ kẹ́dẹ̀ mark cd ẹ̀ ríran wò. Ọmọ náà sì tẹ́lẹ̀ mọ̀ tuntun lọ gbé wá. Tẹ́lẹ̀ mọ̀ tuntun lọ gbé wá tó ti tún dé ẹsẹ̀ mi. Tẹ́lẹ̀ mọ̀ yẹn fún lábẹ́ ẹnu lé. Mi ò sùn láti ìgbà tọdún ti bẹ̀rẹ̀ yìí. Ìjọ tó yá mi jù láti sùn 2:30 àárọ̀ ni. Mo dẹ̀ máa jí kó tó kírun àsùbá. Láàárọ̀ màá ti jí. Kọ́mọ yẹn dẹ̀ treat mi kó fún lábẹ́rẹ́ kó wo nǹkan tó ń ṣe mí. Ọmọ yẹn dẹ̀ ti gbé gbogbo nǹkan wá nínú ilé. Wọ́n àjọ treat mi àwọn wèrè. Ẹ máa ṣán lọ ní èmi ni mo sọ bẹ́ẹ̀. Ọyẹ Yoshipi ni. Bẹ́ẹ̀ bá dárúkọ mi, jọ́ tó yọ náà. Bá dárúkọ mi. Saamu, wọ́n rò pé ká pọ̀lù jáde. Mi ò ráyè dúró, mi ò ráyè rìazá o. Mi ò ráyè kankan, mo fẹ́ débì kan báyìí. Fálàáfíà ayé mi ni o. Ẹwẹ́ yóò jọ̀rọ̀ tẹ́. Padà Saamu, ẹwẹ́ yóò jọ̀rọ̀ tẹ́lẹ̀. Kí ìṣe yẹn ọmọbìnrin yìí náà? Ẹ̀dùn náà, kí ìdè yẹn máa ń ṣe bẹ́ẹ̀ ni pé kinní kan, ó ń jẹun mọ́pọ̀lọ́ yín. Ẹ wọ́n mú wà láti yín, ẹ wà ń dààmú ìfẹ̀sọ́sí wa.
investor lẹ fẹ́ sọ àbí? Ó máa ṣe o. Ẹjọ́ ta ni investor yín? Tí wọ́n bá tiẹ̀ sọ fún yín ṣé kò yẹ kẹ́ mọ̀. Àbí ọlá ta ni ẹ̀yin fúnra yín fi mí nínú ilé. Ọ̀tẹ̀ ṣó jágbèrè ni. Ṣó síwìn ni. Ìjọ ọ̀nà bá kàràkàrà bímọ. Kí ló ṣẹlẹ̀ gan-an? Mi sọ pé tí bá ti sọ̀rọ̀ kó má máa dá sọ̀rọ̀ mi mọ́ ni. Ṣó jágbèrè? Yoshibi, I put it straight to you. You are sick. Sincerely, you are absolutely sick. Ẹ jẹ́ wá táyì tẹ́ ìtì lọ́wọ́ nípa ayé yín pẹ̀lú gbogbo òṣì tẹ́ ń bá káàkiri. Ẹ máa wá gbà mí kẹ́. Tó bá tiẹ̀ wá sọ pé gbogbo èèyàn wọ́n ní ẹ̀tọ́ láti wọ ẹnu sí mi lára, ṣé bíi ti wọ́ kíní burúkú àgùnfọ̀n yìí ni? Orí ọ̀fẹ́ ni mà. Ṣe orí ọ̀fẹ́. Ogun o. Àti àgbàyà. Gbogbo nǹkan ni mo gbà ọ́. Ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹjọ́ má fi ìbọn abúlé ọmọ ọkọ mi o. Ṣé rí kan sí ẹ̀yin méjèèjì? Bẹ́ẹ̀ fún ẹlẹ́sẹ̀ nínú ilé. Mo pé tó bá délẹ̀ tán, agbára yín máa ká. Pàápàá jùlọ ìwọ yìí, pẹlẹbẹ. Mo máa finú tó ẹ o. Pẹlẹbẹ mo máa finú tó ẹ o. Ó dẹ̀ rí mi fàṣẹ. Láì mọ̀ ó tiẹ̀ fún mi notice rárá. Pẹlẹbẹ máa jẹ́ kó yí ẹ. Àdàbí tó bẹ́ pé a week to ìgbà tó dénú ilé yìí, mi ò fi ọwọ́ mi ò fi ra bọ́sikọ̀rọ̀ fún ẹ nínú ilé yìí lókun lójú ẹ̀ ò ní jà. Ẹ máa kú tán àǹtí àgbàyọ lórí burúkú. Ṣé mo sọ pé tí wọ́n kẹ́kọ̀ọ́ ti raṣọ fún mi? Lórí burúkú òpùrọ́ òṣì. Kí ló ń bu ẹ lẹ́yìn? Ìdún. So tí gbogbo yẹn bá tiẹ̀ ní ó pa òun fẹ́ máa rè. Ìwọ náà ni o. Jọ ta ló fẹ́ fẹ́ sílé? Ta ló fẹ́ gbé ẹja gbígbẹ bíi tiẹ̀ báyìí? Ta ló fẹ́ gbé ẹ sílé? Oníranà ọ̀dẹ̀ betrayer. Wọ́n ṣe ra bọ́sikọ̀rọ̀ fún ẹ tó o tún padà betray wọn náà ni. Àǹtí àgbàyẹn ló fún ẹ lọ́rọ̀ sọ. Èmi ò ní fún ẹ lésì. O bá fún mi. Mi ní lè ṣe bẹ́ẹ̀ mọ́ because mo ti di married woman. So mi ò ní lè fún ẹ lésì. Èmi ò dídí coin. Bọ́dà Sàámú kí ni ká ti gbọ́ pé mò ń bẹ exchange ọ̀rọ̀ ń ta. Gbogbo ń lè. Odidi coin bọ́dà Sàámú tèmi nìkan. Olówó orí mi. Oníranù. Ṣorí nínú ilé. Ìwọ àti sister ẹ̀. Màmá gbé ẹ̀mí ń gbóná o. Bẹ́ẹ̀ ni mo sọ torí mo ṣe wáyé. I will never give up. Ìwọ loser. Àwọn olórí burúkú àwọn èèyàn òkú. Ọ̀tẹ̀. Ó dà ìpòrí tí ẹ pé díẹ̀. Arúgbó Ghana. Bọ́dà Gani ẹ̀yin ni mo bá wí. Kí ló ṣe yín? Kí ló ṣẹlẹ̀? Tẹ́yìn fi irun funfun tẹ́ fi ń sunkún. Ẹ wò, ẹ dúró. Ìdí àrà. Orí kò wà in good mood lénìí o. Kí ni ìdí tó ṣe wá ń ṣe ẹ̀sìn lórí bọ̀dá Sàámú àbí? No, stop. No, I won't take that. What do you mean by pé mò ń ṣe ẹ̀sìn káàkiri? O máa bẹ̀rẹ̀ nonsense. Kí ló mean now? Àbí? Àmọ́ ìdí àrà. Why? Pretty lady like you. Very gorgeous. Kí n wọra yín inú mirror ṣá. Kí ló dé tẹ́ fi máa ní adúrú love àti affection báyìí fún ọkùnrin? Ọkùnrin tí ò tiẹ̀ rí ti ní rò. Ṣé ẹ̀yin ò rí wípé ìfẹ́ yẹn fi síbi kan ju bí kan lọ? Why? Kí ni? Mo lálàá ni. Ẹjọ́ ṣàánú mi. Ẹ fà mí lọ́wọ́ sókè ẹjọ́. Kí n fà yín lọ́wọ́ sókè. Mo fẹ́ béèrè. Kí nìdí tó fi jẹ́ pé gbogbo ẹ̀yin obìnrin lẹ máa ń feel pé ẹ̀yin nìkan lẹ need love and attention? Ó tọ́ ni torí àwa ọkùnrin náà, àwa náà ní bẹ́ẹ̀ ṣe need love and attention, including care. Làwa náà ṣe need love, care and attention. The whole world doesn't revolve around you. Ẹlẹ́ran ara ni, ẹlẹ́ran ara làwa náà. Ẹ̀jẹ̀ tó ń ràn nínú yín, the same ẹ̀jẹ̀ náà ló ń ràn nínú àwa náà. So kí ló dé máa ń feel pé torí pé ẹjọ́ obìnrin gbogbo love, gbogbo care, gbogbo attention 100%. Kí ni? Jọ ṣé mi mo gbé ẹ ṣubú ni?
àbí mo jẹ́ kó fẹsẹ̀ kọ tó bá ti yẹ wàá kó ṣì kúrò ń bẹ́ẹ̀. ẹ̀gbọ́n bọ́dá ẹjọ́ orí mi o ẹ ṣàánú mi o. ẹ̀gbọ́n ẹjọ́ ẹ má lọ ẹjọ́ ẹ fà mí lọ́wọ́ sókè. wo bí sórí bí mi ṣe wà yìí gbogbo kọ́bìnrin máa sojú mímì mi sọkùnrin yẹn tèmi kọjá bẹ́ẹ̀ o tó bá wá ń wárúfẹ́ tó ń wá ìjẹun àfáìzẹ́ kó o gba police station lọ àwọn èèyàn máa nífẹ̀ẹ́ gan-an tó bá wá rí ibi bẹ́ẹ̀ o lè gbẹ̀ wọ́n lọ ìyẹn prison àwọn èèyàn náà máa nífẹ̀ẹ́ ṣùgbọ́n sórí irúfẹ́ tó ń wá yìí o lè rí lọ́dọ̀ tèmi o torí mi gan mi ò ráyè ìfẹ́ gbé ike kó máa lọ kó máa yíra ńlẹ́ òṣì kiri. bọ́dá ẹ má ṣe báyìí ẹ jọ̀ọ́ ara ni mi ò yẹ yẹta ló fẹ́ ṣàánú mi báyìí. ṣàánú mi o. èèyàn ní sá. ìjọ ẹ̀gbọ́n. àtọkọ bí mo ṣe ń bọ̀ yẹn akọyin sí ẹ ó dàbí túùlù ni. èèyàn ni. ẹlẹ́rìn ara. èèyàn ni bẹ́ẹ̀. adarí hùn. bẹ́ẹ̀ ni ìjọ ẹ fà mí lọ́wọ́ sókè. kí ló ṣẹlẹ̀. mo ṣubú ni. obìnrin ni ẹ ó yẹ kí wọ́n máa kẹ́ ẹni kán máa gẹ̀ lọ́mọkùnrin yẹn wá ṣe bẹ́ẹ̀ yẹn sí ẹ. ìwọ tó jóbìnrin inú lọ́lọ́ ló yẹ kó wá inú lọ́lọ́ ló yẹ kó máa gbé obìnrin ò gbọ́dọ̀ ṣe nǹkan kan láyé àwọn ọkùnrin la gbọ́dọ̀ máa ṣe fún ọ òun náà ṣe sọ pé nǹkan ẹlẹgẹ́ òun lobìnrin jẹ́ bí mo ṣe wà yìí mo lọ́ọ̀fù obìnrin dákú mo máa kẹ́ obìnrin ni láyé mi mo fọ́ fún wọn bí nǹkan mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣé kí n rọra gbé ẹ dìde. kò fà mí lọ́wọ́ sókè. rárá náà fọwọ́ kún ẹ lẹ́yìn gangan ni dìde fún mi ìfẹ́ fọwọ́ kún nǹkan mi o dìde pẹ̀lẹ́ 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 jẹ́ bẹ́ẹ̀ gbé pẹ̀lẹ́ 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 ọkùnrin tó bá nífẹ̀ẹ́ bó o bá ṣe ń rìn ló ṣe máa bẹ́ẹ̀ rìn bó o bá ṣe ń ṣe ló ṣe máa bẹ́ẹ̀ ṣe ìfẹ́ náà ń pè yẹn. ó yà mí lẹ́nu gan ni o kódà látìgbà tó ti bí mi ò rírò ọkùnrin bí tí yín rí ẹ bá mi nírú ipò yẹn ẹ jẹ́ gbà mí tọwọ́ tẹsẹ̀ ẹ ti èrò bóyá ègún kan wà lórí mi tẹ́ bá ẹ̀pù mi àbí tẹ́ fà mí lọ́wọ́ sókè bóyá ó máa padà sórí yín èrò yẹn ẹ ṣé gan dúpẹ́ ẹ ṣé. láti ìgbà tí mo ti kéré náà ti fìfẹ́ hàn mí òdòdó ìfẹ́ wọ́n fi hàn mí wọ́n fi lé mi lọ́wọ́ mo wá ń bomi rin òdòdó ìfẹ́ yẹn tó fi tó level tí mo dé kò sóbìnrin tó pass through mi àbí kò sóbìnrin tí mo gbé pẹ̀lú ẹ̀ tí wọn kì í rí ọwọ́ ìfẹ́ yẹn ní ara mi bẹ́ẹ̀ ni ó ní mo ṣe sọ pé rúpò tí mo bá yẹn gẹ́gẹ́ bí obìnrin kò yẹ kó máa dààmú inú lọ́ọ́lọ́ ló yẹ kó wà ǹjọ́ ti lẹ́ni tó ń fẹ́. tẹ́lẹ̀ mo léèyàn tí mo ń fẹ́ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò léèyàn kankan tí mo ń fẹ́ torí pé wọn ò mọ̀kẹ́ obìnrin ṣe òun náà ni mo ṣe fi wọn sílẹ̀ léèyàn tí mo fẹ́ mọ́. ṣé o fẹ́ gbọ́ mi tó o bá fẹ́ mi ọlọ́run má jẹ́ kó o kábàámọ̀ because I will keep you in lọ́ọ́lọ́ you will remain in lọ́ọ́lọ́ for the rest of your life because I am a caring person. You will not do anything. You will just be in lọ́ọ́lọ́. ṣé wàá rí àtìgbà tí mo ti lálàá ni mo ti ń fall in love pẹ̀lú ẹni yìí ni mo ti ní interest nínú wọn. ṣé wàá rí ìgbà tí mo máa rí bọ̀dá yìí lójú ayé tí bá rí bó ṣe ṣe ọ̀yàyà sí mi ó wú mi lórí gan. Òun ni mo ṣe wò pé mo gbọ́dọ̀ kó lọ sínú ilé wọn. ṣé rí bọ́dá Sàámú jẹ́ wá bad o like seriously ó kò jẹ́ pé disciplinarian ni wọ́n bó tó bá ń sọ̀rọ̀ nípa pé kéèyàn wá kẹrin bọ́dá Sàámú ni tó bá ní pé kéèyàn máa wá ìlọsíwájú èèyàn bọ́dá Sàámú yìí náà ni ẹ wo èmi ni mo mọ nǹkan tí mo rí nǹkan tẹ́yìn rí tẹ́ fi ń wò pé wọ́n bad rárá
Èèyàn dáadáa ni bọ́dá Sàámú. Àlàṣà. Àlá tí wọ́n sọ wípé ó gọ̀. Inú mi ti ẹ̀ dùn wípé torí àlá lẹ fi ń ṣe ẹ̀sìn káàkiri. Ṣó wà okay? Ẹ jọ̀ọ́ kí ni mí ni gbogbo nonsense yìí now? Èèyàn sọ̀rọ̀ ń sìn mo ní kó má sọ bẹ́ẹ̀ mọ́. Wọ́n tún repeat ẹ̀. Ṣó normal ṣá? Ẹ má worry. Ó dàbí pé mo ti bá yín fẹ̀yìn jù léni. Bí mo ṣe máa lejú káàkiri yẹn lẹ máa like kò sí wàhálà. Ó dàbí pé táìmù mi ti gbọ́n tẹ̀ tí tó ń gbé báyìí. Ẹ kó ṣì dànù. Ọ̀rọ̀ lórí burúkú ló bá mi pè. Ìdí àrà. Kó ṣì dànù. Ìyàwó bọ́dá Sàámú. Ẹ rọra o. Ẹ kúrò lẹ kú ìjókòó. Ẹ dákun bọ́dá Sàámú mo béèrè. Àwọn ò rí wọn o. Àwọn gan làwa gan dúró dè. Ẹ rí bọ́dá Sàámú. A rí wọn o. Ó tún yẹn fáìn dàkú. Fíìmù yẹn fáìn dàkú. Ọlọ́run bá ń gbọ́, ó fáìn dàkú. Ẹ wò fún kò tẹ sọ yìí. Ayọ̀ yóò ní pàdé ìbànújẹ́. Ẹ̀yin táyọ̀ mọ̀ ẹ̀kọ́ ọ̀pọ̀ lébi ní wáyífì. Ẹ gbà lọ́wọ́ kí fún yín lọ́wọ́ ọ̀kadà. Ẹ wo ẹ gbà. Ẹ jẹ́ bá yín wo change. Change báwo ẹ dì í mú ẹ̀yin lẹ́ni. Ẹ fún mi tán. Mo fún yín ní o. Ẹ má rọra o. Ọlọ́jú ẹyin. Pẹlẹbẹ. Ojú ilé lẹ́yìn. Pẹlẹbẹ. Dákun sọ mi inú rẹ mọ̀ ń dùn. Kí ló dé? Olójú ẹyin. Inú mi ò ṣe ní dùn, inú mi á dùn. Ẹ wo inú gbogbo akúkú máa dùn. Àmín. Ayọ̀ yín ò ní pàdé ìbànújẹ́. Àmín. Ẹ wo tí mo lọ ṣe mo gbé dé. Mo gbé dé ẹja sàn. Pẹlẹbẹ. Ìwọ àti bọ́dá Sàámú. Iná rí. Ẹ wo ẹgbójú ayọ̀ sókè kẹ wo. Pẹlẹbẹ. Picture wa ti bọ́dá Sàámú. Kí ló fẹ́ fi ṣe? Pẹlẹbẹ. Porridge yìí ti ń pọ̀ jù, ó ti ń dàpẹ́ fẹ́ máa ní courage. Ẹ wá rí nǹkan kan fowó ṣe ẹ̀yin àti bọ́dá Sàámú ẹ lọ ń ṣe frame. Àṣé orí yín dàrú ni. Báwo lè máa ṣe frame àti ẹ̀yin àti bọ́dá Sàámú? Kò dẹ̀ ní bá mi dáa fún ẹ. Ẹ gbà mí bọ́lá tí bá mi mẹ́gùn wá. Sórí ẹ dàrú níṣẹ́ ọlọ́pọlọ ṣá. Ó wá síwájú lẹ́mi wá ń bú mi. Kí ni ti ẹnu ọ̀rọ̀ mi? Èwo ni wèrè gan? Èwo lè pété ẹ̀ṣẹ̀ láti ẹ̀kọ́, èwo ni wèrè? Àbínú, ẹ̀yin náà wá, kò ní bá mi dáa fẹ́yìn náà. Ṣé ẹ rí gbogbo tó sọ pé ó máa jẹ́ kí ẹ̀rọ mi kó pàdé ìbànújẹ́ nílé yìí? Àtẹ̀yìn wèrè gbogbo yìí. Ayé yóò ní bá mi dá o. Ọlọ́run bá mi pàkúta sọ̀rọ̀ yín o. Ẹ jẹ́ kó rí yín pé o. Sórí ìwọ, mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹnu ilé yìí ni o. Máa bẹ́ẹ̀ ná tán bí owó. Ṣùgbọ́n aláìníláàká ìyá aláìlọ́pọlọ. Orí pọ́n lọ́rọ́. Òsìkè tán, sórí pé ò ní tìjú. Kí ló fẹ́ fi picture bọ́dá Sàámú ṣe tó lọ fi frame wọn? Kí ló fẹ́ fi ṣe? Òpònú ọ̀dẹ̀. Bọ́dí rẹ̀ ìjà. Pẹlẹbẹ, èmi mo máa padà pa ẹ́ nínú ilé. Ìdí àrà. Ṣé n ò wí fún ọ? Wáyé rẹ lóde. Mo wí mo kékeré Ọlọ́ọ̀ni gbọ́. Ọ̀dọ̀ àwọn ọ̀bá tí ẹ wá bí o. Dákun bọ́dá Sàámú mo fẹ́ rí. Bọ́dá Sàámú lẹ wá rí. Ṣé táìmù tẹ máa bèrè bọ́dá Sàámú lọ́wọ́ mi lè mímọ́ bí tó gbà ọ́. Nǹkan tí màá fojú yín rí, ara yín á kọ̀. Àwọn olórí burúkú aláyé bàjẹ́. Nǹkan tí wọ́n tiẹ̀ wá understand ni pé wọ́n ṣe ń gbógun tì mí lórí ọ̀rọ̀ bọ́dá Sàámú yìí. Bẹ́ẹ̀ ni mo ń love wọn sí. Àwọn olórí burúkú àwọn olóṣè ènìyàn. Ó tiẹ̀ tó lórí burúkú yọ sí bí àgbáyé òpònú yẹn. Mi ìmọ̀ nǹkan tó ń fi rẹ̀ pè náà. Ìbá jẹ́ pé mi mo ti wà ní position ẹ̀ tipẹ́tipẹ́ látijọ́ tó ti ń lọ bọ́dá Sàámú. Tó ti yẹ tó yẹ kó ti lu ètò obìnrin fún wọn. Kó ti mọ bó ṣe máa wọlé sí wọn lára. Èmi ọmọ Akin. Ìbá jẹ́ pé mi ni. Máa make sure pé báyìí náà máa ti bí méjì tó dá fún bọ́dá Sàámú. Máa wá make sure pé space táwọn ọmọ mi tán gbà lọ́wọ́ ara wọn ò gba jóṣù mẹ́rin. Ikùn tí ní mara báyìí máa ti lóyún mi sínú. Lórí burúkú olóṣè ń ṣòṣì bí ẹran aṣẹ́wó káàkiri. Aláyé bàjẹ́. Ìyẹn náà ó wá ṣàyà gúlúté. Ó ń bẹ̀ mí sòṣì ọ̀rọ̀. Lórí burúkú. Ẹ má dààmú nílé yìí. Ẹ mọ mẹ́mẹ́. Kí máa wo yín bá ń gbèrè mi tí ẹ pé ẹ rẹ́rìn. Ìwé mi àti bébì mi. Dear father. Ẹ máa gbóná kú ni. Ta ni yẹn? Oyin ni o. Oyin èwo? Oyin kékeré. Kékeré. Wálé àbúrò mi. Àbúrò mi. Àbúrò mi. Wow. This is beautiful. Oh, me ne.
Ìyá ti bọ́dá Sàámú rẹ̀. Èmi àti bébì mi. Picture yìí fine. Àbúrò mi. Mi ò ní wẹ́ẹ̀tì, ò ní dààmú. Kómi. Wọ́n mi ò ní wẹ́ẹ̀tì. Kékeré leléyìí o, sórí wedding picture wa. Ó máa fine jù báyìí lọ. Àbúrò mi. Tatu ni! Tani! Èrò. Àdúgbò wo ló ń jẹ́ bẹ́ẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀ka ṣé kò sí? Ṣé kò ń ṣe pé ẹ ṣí yàrá wọ̀? Bó ti yẹn lo kí ló ṣẹlẹ̀ kí ló wá ṣe ń yàrá mi? Ṣé kò yẹ kó ṣí yàrá wọ̀? Because yàrá ìdíra ló yẹ kó wọ̀. Kí ló wá ṣe ń bíbẹ̀ wá dògùn lẹ́ni? Kò sọ̀rọ̀ bí ogun. Ẹ̀yin ni mo wá rí. Lórí ọ̀rọ̀ ìdí àrà náà ni. As you know, she's my very good friend. But ṣe rí bẹ́ẹ̀ mi ṣe wà yìí. Mo máa hate kí n máa sọ nǹkan fún èèyàn over time kí n dẹ̀ má rí changes. Ṣé everyday la máa sọ fún ìdí àrà pẹ̀lú gbogbo òṣì àti ìranu love tó ń bá kiri pẹ̀lú brother Sam ni? Mo ti bá sọ mi ò dẹ̀ rí changes and it's getting out of hands ni mo fi wá wò pé okay bóyá kí n wá fi lọ ẹ̀yìn bóyá ẹ lè bá mi bá sọ̀rọ̀. Ọ̀rẹ́ mi ni but she's really doing things out of kò ní bàjẹ́ fún ẹ. Torí ìgbà tó ti wọlé báyìí lára ti ń fún mi kú dẹ́ pé bọ̀bọ̀ tó wọ yàrá mi ọ̀rọ̀ gidi ló máa jáde lẹ́nu ẹ̀. Mi ìmọ̀ pọ̀rọ̀ báyìí ló fẹ́ bá mi sọ. Ṣorí nǹkan tó sọ yìí ó dùn mọ́ mi nù o. Mo bẹ̀ lórúkọ Ọlọ́run ṣé bọ́ ọ̀rẹ́ ní dára. Kí lẹ wá ń bára yín ṣe tẹ́ ẹ̀ bá bára yín sòótọ́ ọ̀rọ̀? Ẹ ń tọ́ra yín ni bá mi bá sọ̀rọ̀. Àtàrí àjànàkú ní bọ̀dá Sàámú kò ń ṣe èrò ọmọdé ẹ̀ kó má ro ti bọ́dì kó má ro ti lẹ́gbẹ̀ẹ́ tó kó sẹ́yìn. Kó fi lè fún àwa yìí àti pé tó bá bá sọ tí ò bá gbọ́ ṣépè fún. Ṣépè fún mo ti fẹ́ mọ lè yẹ ṣé bó mọ bí tí yẹ ń gbé mo fẹ́ lọ bá wọn sọ̀rọ̀ wípé kán fọ ọmọ wọn létí ṣé nǹkan tó rán kó wá ṣe níbi lélẹ́yìí orí burúkú ló ń bá káàkiri tó bá mi bẹ́ẹ̀ ṣé ọ̀pọ̀ tó bá tẹ̀ ti jáwọ́ lọ́rọ̀ bọ̀dá Sàámú àbí kò yẹ bẹ́ẹ̀ tóun ti lọ tó ti ṣán lọ màá mọ̀ bí mo ṣe máa jagun olórí burúkú yọ síbí. Pẹ̀lẹ́bẹ̀ ẹ jẹ́ kó clear omi ò understand nǹkan tẹ́ ń try láti sọ. Ṣé ò ń ṣe pé ẹ̀yin àti bro Sam náà ẹ̀ ń lock up? Kò lè yí ẹ long story ni. It's a long story. Wàláì ọ̀dọ̀ wrong person mo wá. Olórí burúkú yẹn ń jẹ tì ní nábà mo kọ lẹ́tà sí ẹ kó wá yàrá mi tẹ́lẹ̀. Olórí burúkú àpọ̀dà. Àbúrò. Ẹ filẹ̀ èmi àbúrò yín èmi ò fọ́ o báyìí pé bọ̀dá Sàámú ló wú yín kò sẹ́nibọ̀dì tó lè dín yín lọ́wọ́ sísá mi ẹ máa fẹ́ wọn. Tó wà lẹ́yìn mi. 100%. Àbúrò mi ò ní wẹ́ẹ̀tì. Ó dájú. Ó ṣe. Lẹ́yìn ibìkẹ́. Ṣé bọ̀dá Sàámú? Bọ̀dá Sàámú ni. Ẹ ti fẹ́ wọn. Ó ṣe àbúrò mi ní wẹ́ẹ̀tì. SAAMU ALAJO. Mo fẹ́ gbọ́. Mo gbọ́ mi. Gbogbo tí mo rò pátápátá lórí ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní pé kí n fún kan lóògùn jẹ́nu ní ìṣeré kíkan jẹ poison nínú wọn tí kan bá jẹ poison nínú wọn tí mo jẹ́ kán mọ̀ wípé inú ilé yẹn ni wọ́n ti jẹ poison abẹ́gbọ̀ tán mọ̀ pé kán jẹ poison nínú wọn àwọn méjèèjì tó kù wọ́n máa mọ bọ́yẹn máa fẹsẹ̀ fẹ́. Ẹ má ṣe bẹ́ẹ̀ àkọ́kọ́ ná bọ̀dá Sàámú mo ti ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ máa ń wá fi ọ̀rọ̀ yín lọ̀ mí. torí ẹ̀ wà fìlébù ni o kò sẹ́ńtì mi lè fọ̀rọ̀ mi lọ o mo lè fi lọ babaláwo mo lè fi lọ aláàjì kò sẹ́ńtọ́ bá ti wá síbi lọ́kàn láti fi lọ tó bá wà available time yẹn ni màá bá sọ̀rọ̀. mo bá yín dúpẹ́ wípé ẹ ń fi ọ̀rọ̀ yín lọ Ọlọ́run. ìyẹn bẹ́tà o. àmọ̀ràn kan wà tí màá fẹ́ gbà yín pẹ̀lú ìtọ́ni Ọlọ́run. bọ̀dá Sàámú ẹ ṣe kúrò nínú ilé yẹn tó bá ti ń fẹ́ dàbí ẹni wípé ẹ ti ń ronú ibi síra yín ẹ ń ronú pé ẹ fẹ́ ṣe wọ́n níbi àwọn náà ń ronú pé wọ́n fẹ́ ṣe yín níbi ẹ̀yin kúkú kúrò ń bẹ́ẹ̀ táwọn bá náwọn fẹ́ kọ̀ àwọn ò kúrò fẹ́ yín ẹ̀yin kúrò fáwọn. sọ bẹ́ẹ̀ ẹ̀rí pálá ìta èèyàn ni wọ́n ronú ọ ó yẹ kí n ti fura ọkọ mi sọ fún mi wọ́n wò pé irú èèyàn tẹ́ jẹ́ ẹ̀ ń ṣèyàn tó wà straight forward sọ bẹ́ẹ̀ ẹ̀yin wá sọ ṣebí torí pé àmì òróró Ọlọ́run tó wà lórí yín
òun lèèyàn ń rò mọ́ yín lára téèyàn fi respect yín nínú community ẹ̀yin wá sọ fún bọ̀dà Sàámú ipe kó kúrò nínú ilé ẹ jọ̀ọ́ ṣé ẹ mọye ìgbà tí mo ti wá bá yín ní orí òkè yìí tí mo ti ń sọ fún yín nípa ọ̀rọ̀ bọ̀dà yìí tẹ́ ẹ sọ fún mi pé mo wá nǹkan ṣe sí. ṣé kíni kò ti ṣe olúwa àfẹ́rẹ́ ti ṣe ọwọ́ mi olúwa gbé mi ga olúwa ṣe kékeré sára Ronaldo olúwa jọ̀ọ́ olúwa gbé mi kékeré sára Messi jọ̀ọ́ olúwa gbé mi ga olúwa gbé mi ga owó ẹlú wà bàbá. Gbogbo wa la máa rí àánú gbà. Àmín Jésù. Àánú á fọhùn sáyé wa. Àmín Jésù. Ẹ pẹ̀lẹ́. Àmín Jésù. Dádì ẹ̀yin náà láti ń retí láti àárọ̀ pé kẹ́ wá bá wa fi ẹnu àṣẹ yín kẹ́ bá wa fi sórí àdúrà tá à ń gbà kó lè tètè dé ibi tá a fẹ́ kó dé ilé àṣẹ sà. Okay. A dẹ̀ ti mọ̀ pé tẹ́ bá ti gbàdúrà fún wa gbogbo nǹkan tá a bá ti dáwọ́lé ó máa yọrí sí rere ni. Mo ti appreciate yín wípé ẹ fi àkókò lẹ̀ láti wá orí òkè láti wá gbàdúrà. Àmọ́ ẹ má bínú ìbéèrè kan ni mo kàn fẹ́ béèrè iṣẹ́ wo gangan ni ẹ ń ṣe. A máa ń fi ọwọ́ wa ṣiṣẹ́ ni sá. Ohun tó dáa náà ni kí èèyàn máa fi ọwọ́ ṣiṣẹ́ ṣe rí kéèyàn máa fi ẹsẹ̀ ṣiṣẹ́ kéèyàn máa fi ẹnu ṣiṣẹ́ irú ìtèmí ń ṣe yìí tá à ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run ó máa lórúkọ nǹkan tó ń jẹ́ ẹ̀. Iṣẹ́ tẹ̀ ń fi ọwọ́ yín ṣe yẹn orúkọ wo ló ń pè é. Dádì ẹ má béèrè iṣẹ́ tá à ń ṣe ẹ má béèrè iṣẹ́ tá à ń ṣe street làwa wà ìgboro làwa ti ń jẹ ìgboro làwa ti ń mu dádì ẹ jọ̀ọ́ ẹ kò bá wa fàdúrà àṣẹ yẹn kẹ́kọ̀ọ́ bá fi sórí àdúrà wa kó lè gbà kíákíá ẹ jọ̀ọ́ ẹ má béèrè iṣẹ́ tá à ń ṣe sá. Mi ò fẹ́ dà yín láàmú ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Ọlọ́run ò kì í bùkún fún èèyàn iṣẹ́ ọwọ́ èèyàn òun ni Ọlọ́run máa ń bùkún fún téèyàn bá wá mọ iṣẹ́ téèyàn ń ṣe ṣẹ́mi kó máa easy láti gbàdúrà sórí iṣẹ́ yẹn kéèyàn dẹ̀ ṣùgbọ́n ẹ ti lẹ́ẹ̀ lè sọ kò sí problem ẹ nìṣó nídìí mọ́tò tẹ́ gbé wá mò ń bọ̀ wá bá yín bẹ̀. Ó yá ẹ máa lọ bọ̀ ó dà sista ni ó ṣì bí. So bí nǹkan tẹ̀ ń ṣe fún mi yóò dáa ó ti ń pẹ́ jù ó dàbí pé ń waste time mi ni ẹwà àtìgbà tí mo ti wá ń bá yín lórí òkè yìí lórí ọ̀rọ̀ bọ̀dá Sàámú pé kẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ mo nífẹ̀ẹ́ bọ̀dá ìgàn táìmù dẹ̀ ń lọ ṣé ló dà pé ẹ̀ mú mi ṣeré sọ bẹ́ẹ̀ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi lo ọgbọ́n àgbà kẹ́ bá mi fi sọ fún bọ̀dá Sàámú wípé ẹ̀mí Ọlọ́run mí sí yín wípé kẹ́mi àti wọn ká máa mí síra wa ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ bẹ́ẹ̀ fún wọn. Sista Yoshibi ẹ farabalẹ̀ lákọ̀ọ́kọ́ náà mi ò mú yín ṣeré gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rò mi ò dẹ̀ ní ever mú yín ṣeré bẹ́ẹ̀ ni àmọ́ tí n bá wá fẹ́ gbọ́ àlàyé ọ̀rọ̀ yín dáadáa ẹ ní kí n bá yín parọ́ fún bọ̀dá Sàámú wípé ẹ̀mí Ọlọ́run mí sí mi àbí bẹ́ẹ̀ kọ́. mi ì sọ pé kẹ́ parọ́ báwo lòjíṣẹ́ Ọlọ́run ṣe máa parọ́ nǹkan tí mò ń try láti sọ ni pé kẹ́kàn bá mi sọ fún wọn wípé ẹ̀mí Ọlọ́run mí sí yín wípé kí èmi àti wọn kájọ máa mí síra wa ẹ jọ̀ọ́ tẹ̀mú lọ. Bíbélì tí mo gbé dání ó ní ègbé ni fún ẹni tí Ọlọ́run kò wí fún tó ń sọ bẹ́ẹ̀ ṣé rí tọ́lọ́run ò bá mi sọ bí bẹ́ẹ̀ ṣe sọ yẹn mi ò ní sọ bẹ́ẹ̀ so mi ò ní parọ́ ṣùgbọ́n màá gbìyànjú. ẹ sọ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ wò mo nífẹ̀ẹ́ bọ̀dá ìgan o mo nífẹ̀ẹ́ bọ̀dá ìgan kò ń ṣe kékeré o ṣe rí níbi tí ó lè dé sà tí ọkùnrin kankan bá pàdé mi lọ́nà tó pè mí tó wá sọ fún mi pé o Yoshibi o mo nífẹ̀ẹ́ o mi ò ní lè dá ẹni yẹn lóhùn àyà mi máa já ni because ṣé ló má dàbí ẹni pé bọ̀dá Sàámú wà lẹ́yìn mi tó ń gbọ́ tó bá ti gbọ́ báyìí tí mo lọ dá ẹni yẹn lóhùn báyìí nǹkan mi máa ṣẹlẹ̀ ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ni tí ó ti ń di bí ẹrù ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ mo nífẹ̀ẹ́ bọ̀dá ìgbẹ́ má jẹ́ kó bọ́ mọ́ mi lọ́wọ́ ẹ jọ̀ọ́. Sista Yoshibi mo understand yín dáadáa mo dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń feel ṣùgbọ́n ẹ má worry gbogbo ìgbìyànjú tó bá wà ní ìkápá mi èmi á gbà lórí ọ̀rọ̀ yín ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù. Àmín Jésù. Ọlọ́run á gbórúkọ yín ga lórí ìránṣẹ́ Olúwa ẹ gbà ọpẹ́ wa. Àmín Jésù. ẹni pé máa wá nǹkan ṣe sílẹ̀ sọ bẹ́ẹ̀ sọ nǹkan tẹ́ fẹ́ wá ṣe sí ni pé kẹ́ ẹ sọ fún pé kó kúrò nínú community kí ni mo ti ẹ̀ ń lo hair fún yín gan fún jọ ṣó ojú mi lọ ni ṣó ojú mi lọ ni
èmi àti ẹ bá ṣe wà age mate la máa jẹ tó bá ti jù mí lọ gan ọdún mélòó ló fẹ́ gbà lọ́wọ́ mi tí mo dẹ̀ ń rò pé torí pé èèyàn Ọlọ́run ni ẹ o mo wá rò tọ́lọ̀ mọ́ ẹ lára ìwọ wá sọ fún kínní ìpè kó kúrò nínú community ẹ ṣe máa sọ pé kó kúrò nínú community tí mo ti wá bá yín nínú church yìí tí mo ti wá sọ fún yín pé ẹ bá mi bá máa yín sọ̀rọ̀ o mo ní feelings fún o èmi àti ẹ fẹ́ máa fẹ́ra wa o kẹsẹ̀ wá bá mi lo ọgbọ́n kẹ bá mi sọ pé Jésù ló sọ fún yín o ìpè kẹ́mi àti wọn fẹ́ra wa o ẹ ṣe kọ́kọ́ nínú gbogbo ẹ wá advice o pé kó kúrò nínú community ẹ wò sọ bẹ́ẹ̀ ṣe fẹ́ gbọ́ tí mo ti wá bá yín ó ti tó 230 times tí mi ò bá ní exaggerate. ẹ bá ń bí wèrè mélòó lẹ́písòdù tó wà lórí OAP TV YouTube channel tí wèrè ló ti tó 230 wèrè yìí. ìwọ ni wèrè jọjọ jẹ́ kí n gbọ́rọ̀ ìwọ bọ̀dá gbà yóò ṣì onírìnkùnrin aṣẹ́wó òṣì ẹ̀yin wá sọ pé kó kúrò ní community ẹ wo bí màá yín ṣe wà yìí tí mo bá wà tì nínú community láàrin 1 minute police station lè máa sùn sí yẹn rò pé mo bá yín ṣeré. ṣẹ́rí dáàdì ẹ má bínú iṣu ẹni ló kúkú máa ń tọwọ́ ẹ níbi epo. ẹ wọ ọmọ bíi manikiwi ẹ wò bẹ́ẹ̀ ni wọ́n gbáṣọ sèrè lọ́rùn olórí burúkú kò dèrí ọtí sápò ṣebí ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi ló bá sọ máa fi ojú ẹ̀ máa fi ọmọ àbò àṣírí ẹ̀ sì máa tú lórí òkè ǹjẹ́ ìbọ̀kọ́ ọmọ ìyá ọmọ ẹlẹ́gbẹ́ ni kẹ́hìn kẹlẹ́gbẹ́ lọ́mọ yìí olórí ni bó ṣe wà yìí àwọn sàn ọ̀gẹ̀dẹ̀ kájú gbogbo nǹkan tó gbé lọ sétí odò fún lórí burúkú nìyẹn lórí ẹ̀ wá síbí tẹ́ ẹ bá gbàdúrà lórí òkè tó bá ní kọ́nù kọ́ tí mírèkù yín ò tètè ṣẹlẹ̀ wèrè lójókòó tì ó ní ò jẹ́ kó wọ́ọ̀kì kékeré ni mo sọ yẹn mi ti sọ ńlá ẹ̀ o ṣàkóso ló jẹ́ kí ìyàwó dún lè sọ bẹ́ẹ̀ ìyàwó sọ bẹ́ẹ̀ tá à ń pè ní mọ́mí jí o ṣé àmọ́ káyìn lẹ́jẹ́ kó wáṣẹ́ lọ sí Libya tó fi wá jẹ́ pé wòlíì tiwa ládùúgbò yìí ìyàwó ẹ̀ Libya ló wà. ẹ gbọ́rọ̀ o ẹ sọ̀rọ̀ ni. Sàámú kí n sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ kọ́kọ́. ṣé lórí ọ̀rọ̀ Yọ̀ṣíbí tó lọ ẹ̀. tó bá jẹ́ ìlẹ́fẹ́ sọ sí ẹ̀ sọ kọ́kọ́ sí tiẹ̀ náà ẹ sọ. ẹ̀yin náà sọ nǹkan kan. kò sí tí mo fẹ́ sọ ni ẹ̀yin ni ìránṣẹ́ Ọlọ́run. kò sí tèmi náà fẹ́ sọ. ìránṣẹ́ Ọlọ́run ni yẹn máa ń lésì sí gbogbo nǹkan ni. Sàámú ẹ jẹ́ gbàdúrà. gbàdúrà kan àdúrà ni wọ́n máa gba action lèmi máa ní má fọkàn lóògùn jẹ́ nínú wọn ni èmi ni mo sọ bẹ́ẹ̀. má ṣe bẹ́ẹ̀. ní kíni the only problem tí mo ní pẹ̀lú ẹni yẹn èèyàn wá fọ̀rọ̀ lù ẹ̀ wá máa wá peace talk lọ́ máa wá káàkiri ṣé máa lọ fọ̀rọ̀ lọ babaláwo àá máa ní ẹ jẹ́ gbàdúrà kí ni àbọ̀ má bá mi wá action straight kí wọ́n bá mi wá oògùn burúkú tó lè tí mo lè gbọ̀n lù lórí. yeye ẹ pẹ̀lẹ́ wà ríran wò iye ẹ máa tú dànù tán lẹ́yìn ọkọ̀ọ̀kan ni o máa fò báyìí tó máa fò igi tẹ́yẹ ẹ máa forí kọ́rì tí ẹ bàjẹ́ ni. ògo Ọlọ́run ò ní fi wá sílẹ̀. àánú ẹ̀ ò ní fi wá sílẹ̀ lórí òkè yìí àdúrà wa máa ṣe ìtẹ́wọ́gbà. ṣé o dá mọ́tò yìí mọ́? o ò mọ̀ rárá internal ẹkújọ mẹ́ta. ẹ ti ń wò mí bọ̀ látọ̀kán. ìrírí náà torí ẹ̀ mo ṣe ní kó páàkì káàkì. ó wá bọ́ọ̀lẹ̀ wá kí mi ọlọ́àpọ̀nlé o ṣe mo dúpẹ́. Brasa. èmi àti lọ́ǹgì à ń lọ sí. ẹ dúró ẹ má lọ. Sàámú ǹjẹ́ ẹ ti gbọ́ rí pé wàhálà máa ń pààyàn ṣá. wọ́n máa ń sọ nù fíìmù. wọ́n máa ń sọ nù fíìmù Janet nurse òun náà dẹ̀ máa ń sọ. Dókítà náà dẹ̀ máa ń dókítà náà wọ́n máa ń sọ wọ́n máa ń sọ pé wàhálà mi ò mọ nǹkan tó fẹ́ fàyọnú ẹ̀. ok pẹ̀lú gbogbo wàhálà tẹ́ ń ṣe nínú community yìí wàhálà máa pa yín o. ẹ wà èwo wèrè náà kí ló ń ṣẹlẹ̀ gangan náà èwo lọ́rọ̀ ṣì tẹ́ ẹ̀ sọ tó make sense now. so tó yẹ pé bọ́ọ̀dù Sáàmù sí wọ́n ti náìsì sí yín ẹ rò pé ẹ kò lè máa sọ̀rọ̀ ṣàkàṣàkà kẹ́kọ̀ọ́ máa dọ̀rọ̀ sí wọn lára àṣẹ gbádùn ṣá kí ló ṣẹlẹ̀. orí ẹ ò pé irú yín gan ni òun jẹ́ kán gbọ́ràn ẹ̀yin lẹ máa kóra yín káàkiri tẹ́ ẹ̀ ní bá wọn sọ òótọ́ ọ̀rọ̀ mi tí wọ́n ti máa gbọ́ kẹ́kẹ́ máa rìn káàkiri gbogbo àdúgbò orí ẹ̀ ò pé. ẹ ti pẹ́ ẹ̀ ní làákàyè no nuisance ni na mi ò sọ́ọ̀rì láti sọ ẹ̀ ní làákàyè rárá tó bá ń ṣe bẹ́ẹ̀ ni no ok láàrin ẹ̀yin àti ẹ̀gbọ́n tó dúró yìí èwo nu yín ló fìtì tó wọn no ẹ sọ̀rọ̀ náà ọmọ rẹ̀ náà ẹ para yín pọ̀ èwo nu yín ló fìtì tó wọn
Bossam, ẹ mọ̀ kan, ẹ jọ̀ọ́, ẹ kò bí mi ṣe kankan sínsìn. Máa pe on your mark, get set, go. Kẹ́ fi hàn àwọn people ipò pọ̀ ńlẹ̀. Mi ni go. Mi ni go. Má pè fún mi, ó máa ń pè mo full. Náà kò ń control mi, kò lè ní dá. Ṣó dáa kó máa ló ń control mi? Kò dáa. Interna. Mo kí ẹ lẹ́ẹ̀kan mo sọ pé Ọlọ́run á kẹ́ ẹ. Bẹ́ẹ̀ni. Wàláhì Ọlọ́run ò ní kẹ́ ẹ débi tó máa wò. Àmì àṣẹ. Wọnú mọ́tò yẹn kó máa lọ. Tí mi bá wọlé kọ́. Àbí kí ló wá fẹ́ ṣẹlẹ̀? Kí ló fẹ́ ṣẹlẹ̀ tí mi bá wọlé kọ́? A nífẹ̀ẹ́ yín la ṣe ń sòótọ́ ọ̀rọ̀ fún yín. Ẹ̀yin náà bá wọn sọ mi tó ti máa gbọ́. Really? Àwọn ìsọ̀ǹgbè tó ń tẹ̀lé wọn kiri. Ní sùúrù. Mo fẹ́ wò bóyá gíláàsì mọ́tò yìí bóyá ó strong ìjòkúta lọ. Rárá ẹjọ́. Brasam ẹjọ́. Kí ìṣẹ̀lẹ̀ gan-an tó ní gbọ́ kiri ní ewé jóbélé báyìí. Ewu bọ́dá Gani kò lè yé yín. Ṣé bó lórí burúkú ọmọ pẹlẹbẹ yẹn ni? Ó wà lọ fún picture òun àti bọ́dá Sàámú. Ejò kí ló fẹ́ fi ṣe? Pẹlẹbẹ kó kàn pé mí lẹ́nu inú lẹ́yìn kí ló fẹ́ fi ṣe? Ìyá jẹ mí o. Ó fún picture òun àti bọ́dá Sàámú. Kó tó ń sọ nìyẹn. Etí mi kò di mo gbọ́. Mo gbọ́ òun wí. Jọ bá ń béèrè lọ rẹ̀. Ṣé òun kò ṣe fúrẹ́mù òun àti Sàámú sínú yàrá rẹ̀? Bọ́dá Gani kí ló dé bá ṣe bí àgbàyà báyìí? Kí mo ṣe? Kí ló ṣẹlẹ̀ nínú ilé yìí? Kí ló ṣẹlẹ̀? Kí ló fariwo? Kí ló dé? Ṣé bó lórí burúkú ọmọ tó pè láàbúrò ẹ̀ ni? Ṣé bí pẹlẹbẹ ni? Ó wá lọ frame picture òun àti bọ́dá Sàámú. Kí ló fẹ́ fi ṣe? Bóyá kò wọlé lọ́kọ́ lọ́ba mi bèrè lọ́wọ́ ẹ o. Ẹ wo bọ́dá Gani, nǹkan tí kinní kúkúrú sàǹbẹ̀ yìí tó ń sọ, mi understand. Ẹ jọ kí ló sọ? Ó ní kò yé mi kí ló sọ? Gbogbo nǹkan kí nǹkan tọ́wọ́ kẹlẹ́ ti sọ fún yín bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí bẹ́ẹ̀ ni mo dẹ̀ yẹ ṣe. Mo frame picture mi àti bébì mi adé orí mi bọ́lá Sàámú nǹkan tó ń gbìyànjú àti sọ fún yín nìyẹn. Àbẹ́tí mi ò gbọ́ dáadáa ni pẹlẹbẹ ó frame picture bọ́dá Sàámú. Jọ gbogbo ló hàn gẹ̀ sí gbogbo ló gbé sí. Yàrá mi ni mo Ọlọ́run ní fèrè fún ẹ. Ní lálùbáríkà. Àmì. Wo ayé ẹ ti kálá Moscow sọ pé àmì. Mo ní ayé ẹ ti kálá Moscow sọ pé àmì. Idiot. Ṣé mo wọ́n àánú ẹ? Àbí mi wọ́n àánú ẹ? Mi sọ fún ẹ pé odò tó ń wẹ̀ yìí ó máa gbé ẹ lọ, ó máa ṣàn, ó máa gbé ẹ lọ dànù. Mi sọ fún ẹ wípé ẹja ńlá ló máa ń gbé nǹkan ńlá. Ẹja ńlá ló máa ń gbé nǹkan ńlá. Ṣé mi sọ fún ẹ àbí mi sọ fún ẹ? Mi sọ fún ẹ àbí mi sọ fún ẹ? Lọ́rọ̀ ọ̀gbọ́n. Fúù! You are a fool too. Ọjẹ́ ọpọlọ ní. You are a fool! Sọ́ni tó ń pẹ́ pẹ́ tó ṣe àti wà táwọn ọ̀rẹ́ wa ẹ̀yin lẹ́jọ́ ní ẹ̀yin lọ́lọ́run ní fúnlẹ̀ lálùbáríkálẹ̀ ní jẹ́rẹ̀. Pẹlẹbẹ. Kí ni? So wèrè ti wọ́n náà rí. Wọ́n tún sọ fún ẹ pé nǹkan tó fẹ́ tẹ́rí sí i. Wọ́n lágbára ẹ̀ ò gbé pé kó má tẹ́rí sí i. Ó dẹ̀ sì fẹ́ tẹ́rí sí i náà pẹlẹbẹ. Ẹgbẹ́nu burúkú sọ̀hún orí ìjọ dàrú papọ̀. Pẹlẹbẹ. Olórí burúkú ni ẹ. Olórí burúkú gangan ni ẹ. Ẹbí ẹ mọ wẹ̀rẹ̀ rí. Ṣé nígbà tó dé ni wẹ̀rẹ̀ dé? Sẹ́tọ̀pù ni ẹyin jẹ̀ tìjọba jẹ́ pàṣírí yín ti tú. Pàṣírí yín ti tú. Inú gbàdúrà gbowó ìgbàdúrà lọ́wọ́ ìgbà sẹ́nu ilé ìṣòtítọ́. Tó bá bí ẹkú, ìwọ jẹ́ rí ẹ ní ẹ̀nà yàrá mi. Olòṣì kọ́kọ́rọ́ yàrá mi lẹ́sọ̀ wà lọ́wọ́ mi yìí. Ìwọ jẹ́ kí kọ́kọ́ sọnù bóyá máa jálẹ̀kùn wọlé ni màá mọ̀. Aṣojú èmi àti ẹ kọ́kọ́rọ́ yàrá mi lé lọ́wọ́ mi bíbá yìí. Jẹ́ kí kọ́kọ́ sọnù yàrá mi. Nǹkan tó mọ́wọ́ tó mọ ẹsẹ̀ máa dì í lé ẹ lórí. Olórí burúkú ọ̀rọ̀ tó mọ̀ pé níbi tó. Kábọ̀ kan ò sí níbẹ̀ o, Sàámú bọ́dá Sàámú Alájọ. Èmi fẹ́ gbòó. Ọjọ́ ẹkún ẹ̀ ń ṣe ní pẹlẹbẹ. Àbí kò ṣe wọ́? O ò ní owó tó lè fi ra oúnjẹ gidi, kójú ẹ̀ máa dán, káwọ́ ẹ̀ máa jọ̀lọ̀, kára ẹ̀ máa fresh, kó tiẹ̀ lẹ́ran létí. Ìwọ wá lọ rí owó ṣe fírèmù. Ó lọ ṣe fírèmù pẹlẹbẹ. Ó ṣe fírèmù bọ̀dá Sàámú. Ó wá lọ gbé sínú yàrá, ìyá máa kó ẹ o. Ó ṣẹlẹ̀.
kọ́ sọ mi mọ́ lẹ́kọ̀ọ́ máa dán mi. Orí yín dàrú ni, ẹ ò rí mi ní. Ó yá, ẹ gbà báyìí. Gbàbó, tó bá ti pín dákẹ́ kúrò mi tẹ́wàá. Ṣé o lọ sanwó fún yín àbí mi mo sanwó fún yín? Ṣé ẹ ti ya wèrè bí? Kẹ́ ẹ máa ṣòṣì nínú ilé yìí. Ọ̀rọ̀ kan tí ì ní ṣẹlẹ̀, ẹ lọ wá àwọn kan tó máa gúngò káàkiri. Ó tún ti lọ kó àwọn kan tó bẹ̀rẹ̀ sí ní lu ọmọ ọlọ́mọ mọ́ mi lára nínú ilé. Kí lè lè? Kí ló jọ? No, kí ló jọ? Wo dáadáa, ó nìyí o. Píkṣọ̀ ẹ ló wà bẹ́ẹ̀, fírèmù ẹ rèé o. Ìwọ ọmọkùnrin sórí kan tó fojú mi nínú ilé. Sórí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tó fojú mi nínú ilé yìí. Pẹlẹbẹ lọ ṣe fírèmù wa tiẹ̀. Ó wà lọ́ hàngí ẹ sínú yàrá. Nínú ilé yìí, nínú ilé ṣe rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ tẹ̀ kojú mi rí. Sọ́ọ́rì. Wàá má kúkú oró, má kúkú oró. Gbogbo ọlọ́jọ́ mọ́ o. I am the king of the 10 communities. 100 kò ṣẹlẹ̀ mi ẹ̀mẹ́. Meanwhile, Buhari láyé àtijọ́ wọ́n ṣe fírèmù ẹ̀ sílé o. Tinubu tó jẹ́ president wa kí ni wọ́n ṣe sílé? Wọ́n ṣe sílé sà. Kí ló ṣe sílé pẹ̀lú? Fírèmù ẹ̀ ní sà. Fírèmù ta ni? Tinubu sà. Téèyàn kan bá gbé fírèmù mi sílé kò sóhun tó bàjẹ́ ń bẹ̀ o. 100%. Kákan bílẹ̀ rẹ̀ ni pé wáì tó fi ṣe sílé. Aṣọ tí mo wọ̀ yìí ni. Aṣọ ìgbóngbó ni. Aṣọ yìí ni. Ìgbà wo ni mo wọṣọ ẹgbẹ́ yín o? Ó dà pé òkú bàbá Basira. O rántí òkú bàbá Basira? Mi ò mọ bàbá Basira. Ó dà pé o máa wà primary school torí mo ti ra aṣọ ìtìpẹ́. Aṣọ ìmọ̀ wọ́n máa tó ṣe 15 years birthday. Ó ti pẹ́. Wá! Kí ló ṣẹlẹ̀? Ìwọ gan tí ì dé nígbà tí bàbá Basira kú. Dábì pé mi ìrántí ìgbà tí mo wọṣọ ìgan gbẹ̀yìn ni ẹ̀. Òwò bá mi ya fọ́tò wa lọ ń frame ẹ̀ sílé. Ọmọ la máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí ló fà tó fi frame picture mi sílé ẹ̀. O fẹ́ bá wo mi ní ìpàkọ́ ẹ ló ṣe frame ẹ̀. Good motion. Àbí o ní ulterior motive kankan sí. Is there any ulterior motive? It's not bad. Ló ṣe wá sú ọmọ lọ́mọ mọ́lẹ̀. Ọmọ lọ́wọ́ ò ní any ulterior motive. Orí burúkú ọ̀rọ̀ tó ṣe tẹ́lẹ̀ bí kò má sọ mọ́lẹ̀ ti stop ẹ̀ kò lè sọ mọ́. Kí ló àfà tó fi sọ mọ́lẹ̀ tó ní kó máa lù? She didn't have ulterior motive. No, ṣe rò pé mo ṣe léré fún yín ni. Ṣe rí frame eléyìí. Kò kí ṣe ní ojú ẹ̀mí mi nínú ilé. Ní frame yìí ti máa ráyè dúró. Wọ́n máa fọ́. No. Má ṣe bẹ́ẹ̀. Mo fi Ọlọ́run bẹ̀ ọ́ tí n bá rí picture mi bí ó yàtọ̀ sí Kim Jong o. Mi ò yàtọ̀ sí Kim Jong. Ní country Kim Jong tí picture ẹ̀ bá wà nínú ilé tí ilé bá ń jóná wọ́n máa kọ́kọ́ gbé picture Kim Jong wọ́n máa kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ kan ni. Tó o bá kọ́ lélẹ̀ kódà kó ra ilẹ̀ wà á kọ́kọ́ lọ gbé picture Kim Jong wà á kọ́kọ́ gbé síbẹ̀ ni. I'm like a Kim Jong in this community. I'm like a Kim Jong within my people. Tó o bá fọ́ picture yẹn mọ́lẹ̀ orí máa máa fọ́ mi nìjọ má ṣe bẹ́ẹ̀ gbé picture yẹn wá jẹ́ kí n bọ́ ọmọ ìwí. Bá ń gbé jọ tó lọ́nà bá ń gbé. Ṣé rò pé mo ṣe ní. No. Má ṣe báyìí náà. Kí ni mo máa fọ́? Má ṣe bẹ́ẹ̀. Mo máa fọ́. Okay, mi ò ní fọmọ́lẹ̀ mi báyìí. But mo assure yín pé picture yìí because kò kí ń ṣe ní ojú ẹ̀mí mi ní picture yìí ti máa ráyè dúró nílé. Wọ́n máa dáná sun mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó